ẹ̀yin tèmi Akagum náà tún ń pè léyìí o. Ẹ wo fíìmù yìí pa mí lẹ́rìn tí àti mo kọjá mo ṣe wo ni mo ṣe rẹ́rìn láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ múvì yìí tó fi parí mo rẹ́rìn ṣé nínú múvì yìí níbẹ̀ láti rí tó sìn àrí apá àbí Bàlágbé wà ń bẹ àwọn èèyàn náà wà ń bẹ nínú múvì yẹn mi lè parọ́ fún múvì náà dùn. Orí YouTube lẹ́sìn máa rí múvì yìí lórí Renike Ọládìméjì TV. Ẹ̀yẹn ṣáà lọ sórí YouTube yẹn ẹ type Renike Ọládìméjì TV tó bá ti gbé wá ẹ máa bá múvì yìí bẹ̀ gangan Akagum àwọn náà ń pè bẹ́ẹ̀ azin báwo lèèyàn ṣe máa lówó tí ò ní lè náwó sí rẹ̀ ẹ̀yin tèmi ẹ̀ rí pó gbẹnu tán. Ọ̀rọ̀ fíìmù yìí dá lórí apá lówó lọ́wọ́ ó lówó lọ́wọ́ ó kọ́lé ó ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kò lè náwó sẹ́nu ara ẹ̀ débi pé tápá bá fẹ́ ra ta lọ́jà ara ìyá tẹ̀ ẹ̀sà ní gbogbo àti tó bá wọṣọ jáde gan ẹ̀ máa wò pé níbo náà ti mégún wà ta ló lè lè báyìí. Múvì yẹn dùn kí n má parọ́ fún yín ó dùn ẹ̀rín ni mo kàn ṣàárẹ̀ rẹ̀ ní pé níbo mo tún já sí báyìí torí ẹ lọ níbo mo já sí báyìí òun àti tó sì ló yẹ kó fẹ́ ra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọjọ́ kan tó sì lọ kí nílé tó sì rò pé ilé lórí jọ̀rọ̀jọ̀rọ̀ yìí ó yà ẹja tọ́ fáànù apábá ni owó tọ́ fáànù o làpábá fún tó sì ní àfà kó máa fi fẹ́ ra pé owó tọ́ fáànù tó ń wo ìníkankan bí ló ṣe bí tó sì nìyẹn òun ò lè fẹ́ lè yí o lè ti lárojú o bó ṣe lọ fẹ́ bí apáṣẹ lọ fẹ́ ọmọ aláta nìyẹn ẹ̀gbọ́n yẹn ló ń tata ìyẹn náà rò bóun ti rọ́kọ kò mọ̀ pé àwọn lòun fẹ́ ẹ wò fíìmù yẹn dẹ ẹ wò ẹ má jẹ ìròyìn fún yín mo tí mo ṣe lè ṣàlàyé fún yín tẹ̀lé understand àfi kẹ́ ẹ lọ wò fún ara yín kẹ́ ẹ lè mọ̀ yìí pé ó kì í síbẹ̀ Akagum dùn ó dùn gan ẹ̀yin náà mọ̀ pé apá tó sìn kò sí fíìmù táwọn méjì bá ṣe tẹ́ẹ̀nì like àwọn ilé wọn tura igi ló ṣẹlẹ̀ ẹ pé mo rẹ́rìn fíìmù yẹn dùn wọ́n tó bá ti wá Akagum ó miss ó dàbọ̀.